ọlọ́nìkó wọn kàn ń bókè níjà náà ní òkè borí gbogbo wọn kàn ń báyà jà náà ní Ṣàngó ló ní sẹ́rẹ̀ o. a tún ti dé o kìkì àṣà a tún ti dé o kìkì ọ̀rọ̀ ọ̀la níyì Mr. Fadu Sáyẹ̀mí ẹ̀wà kọ̀ọ̀kan lẹ́nu làlàdé. a tún ti dé o kìkì àṣà a tún ti dé o kìkì ọ̀rọ̀ ọ̀la níyì Mr. Fadu Sáyẹ̀mí ẹ̀wà kọ̀ọ̀kan lẹ́nu làlàdé. Àgbàdé yọ̀ lókè. Ẹ kú ilé fún tèmi o. A tún ti dé, a ti dàbùkọ gàgàrà tó rí orílẹ̀ ọ̀pẹ lọ rèé lé téńté lénìí. Àwíyé mo dé. Ètò tún ti bẹ̀rẹ̀ fún tòní náà nìyẹn. Ìran akẹ́bà yìí ló ní gbígbó, ìran àgbò ló ní kíkàn. Ìṣẹ́ yìí dẹ̀ mọ̀ pé a kì í torí gbígbó báyìí ká pajá. A kì í torí kíkàn báyìí ká pa àgbò. Ọ̀rọ̀ àgbà náà ló tẹ́ níbẹ̀ o. Ọ̀rọ̀ àgbà náà ló tẹ́ níbẹ̀ o. Mr. Fadu Sáyẹ̀mí bẹ́ẹ̀ yìí lọ. Lọ́jọ́kọ́jọ́ báyìí gẹ̀rúgẹ̀rú là á béwé kúkú ǹdùkú lóko. Ọ̀la níyì Mr. Fadu Sáyẹ̀mí ẹ̀wà kọ̀ọ̀kan lẹ́nu àlá. Òní Desmond níbo ni lọ́dọ̀ tiẹ̀. Bẹ́lá lọ fẹ́ káàbọ̀ sórí ètò. Fúnmilọ́lá Adéọba ẹ káàbọ̀ sórí ètò, wọ́n ní ẹ well done, nice one. Gbogbo ilà kíkàbọ̀ sórí ètò fún tèmi. Màláìkà ní mọ́ Táíwò ẹ káàbọ̀ sórí ètò. Ọ̀la níyì Mr. Fadu Sáyẹ̀mí ẹ̀wà kọ̀ọ̀kan lẹ́nu àlàdé. Ọlọ́run ọba lọ́nìgbà ẹni bá wọn lọ́run ló ń pẹ́lẹ́ lọ́wọ́. Mo sọ pé ìtẹ̀lé ọlọ́pàá àwọn gàràbà bí ọba rí. Ọlọ́run a dúpẹ́ fún àǹfààní tá a tún rí gbà lórí ètò fún tèmi. Sunday Ògúndèyí lẹ́gẹ́lẹ́gẹ́ original presenter gbọ́ mi dáadáa. Ayọ̀mídé Ọmọ́ṣèkẹ́mi ẹ káàbọ̀ sórí ètò. Akíndélé Fúnmiláyọ̀ Juliet ẹ káàbọ̀ sórí ètò láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Ọmọbọ́lá ọdún bá kú ẹ káàbọ̀ sórí ètò. Charles ojú ọlá pé dìran bàbá mi dáadáa ẹ káàbọ̀ sórí ètò. Basirat Onífádé ẹ káàbọ̀ sórí ètò. Bákan náà Ògúngbàyí Ìmọ́lẹ̀ Ayọ̀ Ganiat ẹ káàbọ̀ sórí ètò. Tẹ́ ẹ bá ti ń wò ẹ máa bá wa ṣíà ẹ bá pe àwọn ọ̀rẹ́ yẹn tí wọ́n ẹ jẹ́ kí wọ́n pàdé wa lórí ètò fún tèmi. Ìbílẹ̀ rédíò náà láwà yìí tiwantiwa. Tá a kalẹ̀ sí London lórílẹ̀‐èdè United Kingdom.
ìyá wa Akíndélé Fúnmiláyọ̀ Juliet láti orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ní we are enjoying your program. Gbogbo náà kí náà tó bá dá sílẹ̀ ẹ̀yẹ kó mú kú fẹ́. Ó yẹ ẹsẹ̀ yẹ mí iná máa fi sùn. Nígbà tí ṣògùn Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀. Àìbínú iṣẹ́ Ọlọ́run bá. Ẹ má tẹ̀sán Ayíndé. Ẹ gbọ́dọ̀ ṣọ́ọ̀tì Ayíndé. Bẹ́ẹ̀ ọkọ̀ ń bá ṣọ̀rọ̀ tí arúgbó fún ni. Báwo lẹ ṣe ń gbádùn ẹ̀ sí? Báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín? Ìyá wa Akíndélé Fúnmiláyọ̀ Juliet ẹ ṣe ń ṣe mẹ́ẹ̀ ṣe ń ṣí ààrẹ. Adéyọ̀ òkúra. Ìbàdàn nígbà lọ. Olúmọ̀jà ayé rẹ̀ o. Ayọ̀bàjá ayé rẹ̀ lọ. Ọ̀rọ̀ kún lé ìlà. Ìgbà yìí kàn ní èdè. Máa ń lọ pa rárá bí. Ìwádìí lójú tó ń gbé. Ẹ̀fọ́ ló ń bá a ti. Èèyàn tí ó kẹ́kọ̀ọ́. Bàbá wa Moses Ajayi wọ́n ní we are enjoying your program brother. Láti orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́nà làwọn náà ti ń wò wá. Ẹ káàárọ̀ lọ́dọ̀ tiyín, ẹ káalẹ́ lọ́dọ̀ tiyín, ẹ káàsán lọ́dọ̀ tiyín, ẹ kúrọ̀lẹ́ lọ́dọ̀ tiyín. Ìyá mi àlùbáríkà tí ò ní ìbàjẹ́ fún àmọ́ mi ọba lolúwa ṣe mí lógo wọ́n ní ẹ̀ka ètò Ọlọ́run ló ń ṣètò àwa kan ń gbìyànjú ni. Àdébẹ́ èèyàn bá ní sùúrù ṣe ní olórí ayé pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Mo fi ṣọ́kọ̀ ọ̀dọ́ apá, olú ayé ó ní ìpìlì, màá jẹ́ ayé ó ní ìfẹ́ fún bá wọn. Bàbá wa Ayọ̀mídé Kọ́láwọlé ẹni tí ó lè dé Dubai ẹ káàbọ̀ sórí ètò Tóyìn Gabriel ẹ káàbọ̀ sórí ètò. Ó yẹ ẹsẹ̀ gẹ́gẹ́ tó bẹ̀rẹ̀ ní Ràbájì gan-an. Orí bá wàrà mi òmùmúre tàjọba, orí bá ìlú dùn wàrà mi òmùmúre. Ǹjẹ́ ẹ̀kẹ́ ilé mo tún ti dé lónìí, a máa fọwọ́ ti lé. Òtítà lé mo ti dé fún tòní, ọmọ arẹrù má sọ. Ayọ̀mídé Kọ́láwọlé wọ́n ní ẹ kú ètò sà, Ọlọ́run ló ń ṣètò. Àtìrí àríwá, àtiwá gbúsù, àtọ̀fọ́ àtọ̀sí. Ahéré ti dé lónìí, ọmọ yẹkoyẹko, ọ̀gẹ̀dẹ̀ dé lónìí, ọmọ yẹdòyẹdò. Òhèré ti dé lónìí, ọmọ yẹ̀lú. Orí bá wà lábì òmùmúre tàjọba, orí bá ìlú dùn wà lábì òmùmúre tàjọba. Ó ṣe bàá ní bẹ́ẹ̀ o. Mo ṣe bàá ní. Mo ti fàpèrè tẹ́ lónìí, mo tún wọlé àròyé. Ó ṣe bàá ní bẹ́ẹ̀ o. Ó ṣe bàá ní bẹ́ẹ̀ o. Ó ṣe bàá ní bẹ́ẹ̀ o. Tó bá ti ṣẹ̀bà nílé ọ̀nà àlàáfíà ṣí, ó ṣe bá ilé o. Ìpínrin yín ti délé ní ọba sọ. Àìní arábà mi o. Ọba orin àìní o. Ọ̀kín yín ti dé lónìí ọlọ́jà bàgẹ̀bàgẹ̀. Ọ̀nà àlàáfíà ṣí, ọba orin
ìyá wa Juliet Oyíndàmọ́ Olúwadàmọ́lá Olúwatìmílẹ́yìn wọ́n ní ẹ kú ètò ẹ kú ọlá Jímọ̀ Ọlọ́run ló ń ṣètò. Sunday Ògúndèyí lẹ́gẹ́lẹ́gẹ́ pírẹsẹ́ńtà original gbọ́ mi dáadáa. Grace Kokobili ẹ káàbọ̀ sórí ètò. Ètò ń ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀ wájú báwo lẹ̀yin ṣe ń gbádùn ẹ̀ sí Sówónyí Lákínyẹmí ara àkú ọwọ́ déré àkú wíkẹ́ǹdì. Àkú òpin ọ̀sẹ̀. Ọ̀rọ̀ mi ó ti dá sí i. Abẹ́jẹ̀ fún àgbáríjọ́. Gbogbo ẹni tí wọ́n bá ṣẹ̀rẹ̀ fẹ́dà fi ṣe fún. Ìlú Ayémisí Balógun ẹ káàbọ̀ sórí ètò. Àní bórí bá ti kún ẹ jẹ́ ká ránṣẹ́ fi alábẹ́ bódò bá ti kún ẹ jẹ́ ká ránṣẹ́ fi mú ẹ̀. Ilé tí gbàtú wọlé onílé má tó síwá o. Ọ̀rọ̀ mi ó ti já sí i. Ọ̀rọ̀ mi Àyìndé bí ṣúgà o, oyin mọ́mọ́ àdó. Ire ló máa já sí ọ̀rọ̀ èmi pẹ̀lú ẹ̀yin olólùfẹ́ ètò yìí pátá. Adùn ní gbogbo ẹ̀ máa já sí. Ìbànújẹ́ bó ti wulẹ̀ ó kéré kó mọ́ kò ní wọnú ìgbésí ayé oníkálùkù wa bẹ́ẹ̀ tí nàǹfààní àti máa wù mí. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń ṣe àyẹ̀wò tẹ́ fi ń ṣe àyẹ̀wò ọwọ́ yẹn ò ní ní fi gbókù ọmọ sí láṣẹ Ọlọ́run Elédùmarè. Bímbọ́ Adékànbí ẹ káàbọ̀ sórí ètò. Pèjòpèjò tó bá ní sùúrù àkóńgára wa lọ́jọ́jọ́ kan. Aláṣọ báyìí ló lòwú alápàtà ló lọ bẹ́ẹ̀. Àkóńgára wa lọ́jọ́jọ́ kan àpàìrọ̀. Gbogbo pèjòpèjò tó bá ní sùúrù àkóńgára wa lọ́jọ́jọ́ kan. Ìdòwú Ọládìjí ẹ káàbọ̀ sórí ètò yìí. Báwo lẹ̀yin náà báwo lẹ ṣe ń gbádùn ẹ̀ sí báwo lẹ ṣe ń gbádùn ẹ̀ sí báwo ló ṣe ń lọ lọ́dọ̀ tiyín sẹ́yìn náà ń gbádùn ẹ̀ báwo lẹ ṣe ń gbádùn ẹ̀ sí. Ó ní bá kẹ́lọ́ iye ìyára bá ń bí o. Kò ní bàjẹ́ lórí tèmi náà. Ìyá máa tún. MC Olúọmọ Abìwà pẹ̀lẹ́ ọmọ Àyàngadé ẹ káàbọ̀ sórí ètò. Fújì ní kò lè tọ́kọ̀ lè tó, torí ẹ ló ṣe é dá lè bá o, Ọlọ́run ló. Gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní láti wò wá látòrí ìkànnì àrà ọ̀tọ̀ ní ìbílẹ̀ rédíò tá a fi kalẹ̀ sílùú London lórílẹ̀‐èdè United Kingdom gbogbo yín la kí ṣeun ẹ máa bá a ṣí ẹ̀ lọ́tún ẹ bá a ṣí ẹ̀ lọ́sì káwọn èèyàn tó láǹfààní láti wò wá àti gbọ́ wa kétékété ẹ ṣeun o. MC Olúọmọ Abìwà pẹ̀lẹ́ kú ìnáwó ìní. Òní ni àjọ̀dún àṣà Yorùbá dùn lórílẹ̀‐èdè Egypt nílùú Cairo. Àwa náà ládarí ètò ń bẹ̀ lónìí láṣẹ Ọlọ́run ọba mi Elédùmarè. Ìyá wa Prophet Evangelist Adéọlá Afọlábí ẹ káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ ni Àtẹ̀kì àtẹ̀já ọ̀bẹ̀rọ̀ kókó ní. Àtẹ̀kì àtẹ̀já ọ̀bẹ̀rọ̀ kókó ní. Ìbákà
báyìí ló mẹsẹ̀ àròyé tọ àwòkọ́ báyìí ló ní orin tó bá jẹ́ torin. àwa lálejò àtàtà níkànnì àrà ọ̀tọ̀ ìkànnì ìbílẹ̀ rédíò tá a fi kalẹ̀ sí orílẹ̀-èdè United Kingdom nílùú London lọ́hùn-ún bẹ́yìn fẹ́ polongo ọjà lórí ètò yìí tàbẹ́yìn ní nǹkan kan tẹ́ fẹ́ bá a sọ nílé iṣẹ́ ìbílẹ̀ rédíò ẹ̀ fẹ́ polongo ọjà yìí ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ayẹyẹ kẹfẹ́ kí gbogbo ayé mọ̀ ẹ kàn sí wa ní orí nọ́mbà yìí lórí ìbílẹ̀ rédíò àwa la máa gbé lọ́wọ́ kan ẹ lè kàn sí wa lórí +44 74 59 35 37 99 +44 74 59 35 37 99 tàbí eléyìí +44 74 24 72 87 43 +44 74 24 72 87 43 lẹ́bí máa láǹfààní láti bá a sọ̀rọ̀ lórí ìbílẹ̀ rédíò. Bàbá wa Adépéjú Stephen ẹ káàbọ̀ sórí ètò wọn ní ẹkú ètò Ọlọ́run ló ń ṣètò. Adékúnlé Àyànfẹ́ ọmọ ajé atọ́kùn ètò àrà ọ̀tọ̀ níkànnì tá a wà yìí náà ni òun náà ni Adékúnlé Àyànfẹ́ bójúrínú bójúrí international ẹ káàbọ̀ sórí ètò. tó ọmọọba Ọláníyì Àlàdé lórúkọ tèmi ń jẹ́ Awóyẹmí bàbá tó bí mi lọ́mọ the one and only Mr. Fadosi on FM reliable presenter tí ò ní bàjẹ́ fún ọmọ ìjọ ẹ náà rí fún tèmi ọmọ kìkìdì ẹ náà rí fún tèmi ẹ tún láǹfààní láti gbádùn wa dáadáa lórí ètò yìí ètò wa Lóyin Ládùn lètò ètò ní Lóyin Ládùn ẹ̀yin lẹ́ni nǹkan kan láti bá mi sọ láǹfààní láti bá mi sọ̀rọ̀ lórí WhatsApp +234 62 96 4059 +234 80 62 96 4059 òní nọ́mbà tẹ́ máa bá mi sọ̀rọ̀ ní WhatsApp. ìyá wa Táíwò Àgúnbíadé Fọlárìn ẹ káàbọ̀ sórí ètò. ẹ láǹfààní láti kàn sí wa lórí Facebook ẹkàn tẹ ìbílẹ̀ rédíò tiwantiwa tàbí tẹ ìbílẹ̀ rédíò Nàìjíríà ọwọ́ kan ni ó gbé wa ìbílẹ̀ rédíò tiwantiwa ọwọ́ kan ni ó gbé wa ẹ sì láǹfààní láti ẹkàn click sórí ẹ gbogbo níta bá ń ṣe nílé iṣẹ́ wa láǹfààní láti máa wò ń bẹ̀ ẹ sì lọ sórí wẹ́bsáìtì wa ẹkàn lọ sórí www.ibileradio.com pàápàá jùlọ lórí Tuna rédíò ẹ láǹfààní láti bá ẹ wá lọ ẹ tẹ báyìí pé www.ibileradio.com kẹ wá tẹ /Tuna rédíò ọwọ́ kan ìbílẹ̀ rédíò ibẹ̀ ni ó gbé yín já sí lórí Instagram náà ẹ kàn tẹ ìbílẹ̀ rédíò lọ́wọ́ kan ẹ láǹfààní láti gbọ́ wàmẹ kìtìkìtì lórí YouTube wa náà ẹ kàn sí wa níbẹ̀ ẹ kàn ra tẹ ìbílẹ̀ rédíò ọwọ́ kan ọ̀dọ̀ alẹ́ já sí. bẹ́ẹ̀ ni Mr. Moses á wà lórí YouTube. ibi tá ń lọ lẹ́ni ò jìnnà ibi tá ń yà ló pọ̀. àti ẹ̀wá dúpẹ́ fún àǹfààní tá a ti ẹ̀wá rí gbà Dr. Anthony Olúwaṣògo ẹ káàbọ̀ sórí ètò dókítà alábẹ́rẹ́ ilé ìbò tiwọn. lábẹ́ alákòóso olùdarí iléeṣẹ́ yìí ìyá wa ìyá Àbàdàn authentic ìyá àlùbáríkà tó ní bàjẹ́ fún ìyá ọlọ́jọ́ tó kọjá màmá ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láṣẹ Ọlọ́run ọba mi Elédùmarè nínú ọlá náà lá nínú ipò ńláńlá iwájú ẹ̀lọ́pọ̀ ẹ̀dùn tí yóò máa rí sí ẹ̀dùn rẹ̀ láṣẹ Ọlọ́run Elédùmarè ìbílẹ̀ rédíò kò ní wó ìbílẹ̀ rédíò kò ní dàrú ìbílẹ̀ rédíò iléeṣẹ́ yìí kò ní jóná láṣẹ Ọlọ́run Elédùmarè. àbí ìlàró ń fáyọ̀ bí ó sọ pé àdúrà ẹ báyìí ló ń jẹ ọpẹ́ ẹbọ bí a bá tiẹ̀ fẹ́ fọ́lọ́run pé òkè Ọlọ́run o mò ń tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀ bá a bá ti gbàdúrà ẹ má jẹ́ ń tàn yín bá a bá kàn fẹnu sọ
lásán. Ọlọ́run ṣàánú wa. Kí ni tá a máa gbára wa nímọ̀ràn lénìí? Ibi tá ń lò jìnnà lẹ́yìn ibi tá ń yà pọ̀ ní ohun tá ń jẹ kọ́ là ń tà kì í ṣòwò tí onígàrí tàbí eléyìí lè pa. Mo ti sọ fún yín a ti jí àkùkọ gàgàrà tó rè lórí ọ̀pẹ tó lọ rè létéńté lénìí. Àǹtí wa rẹ̀ mí lẹ́kún Fátímà ẹ káàbọ̀ sórí ètò fún tèmi o. Nítorí àsìkò ẹ jẹ́ ìka padà nítorí pé padùdà báyìí làárọ̀ kọ́ panudà báyìí làárọ̀ àdá panudà báyìí náà làárọ̀ kí ilé Olúmọkí ẹ já sí báyìí ẹ ká bọ́ sí abala tó kàn lórí ètò tá a gbára wa nímọ̀ lónìí. Níbo là ń lọ gan ibi tá à ń lò jìnnà ṣùgbọ́n ibi tá à ń yà ló pọ̀ ẹ já sí báyìí ná ọmọ Nàìjíríà. Èyí ló kó bá gbogbo wa tó kó bá ọrọ̀ ajé wa torí tó wà. Nàìjíríà yìí tí gbogbo wa ní kó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí òmíràn tí a lè lọ àjò lè dàbí ilé. Ẹ jẹ́ ká sọwọ́ pọ̀. Bàbá wa Adébáyọ̀ Kọ́lé Oṣó ẹ káàbọ̀ sórí ètò. Ìyá wẹwà Tómi Abọ́ládé ẹ káàbọ̀ sórí ètò fún tèmi. Ọba Adéyẹmọ Ifákórè ẹ káàbọ̀ sórí ètò ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn afátógbó ìbùnú àwọn tó gbọ́ ifá tó gbọ́ fá yanrán àwò tí wọ́n ń jẹ́ fáwo ẹgbẹ́ ẹ bá ń kí bá mi o kábíyèsí fúnrí adé o bá mi ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì kádé pẹ́ lórí kí bàtà ó kọ́ lẹ́sẹ̀ kéré ìrùkẹ̀rẹ̀ kó pọ̀ láàfin kẹ́sìn ọba kó jẹ kó pẹ́ o. Kó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí òmíràn tí a lè lọ àjò ìdàbí ilé. Ẹ káàbọ̀ sórí ètò Olúwatóyìn Kọ́láwọlé. Lórí ìbílẹ̀ rédíò náà lẹ́tí láǹfààní láti máa gbọ́ láti wà lórílẹ̀‐èdè UK lórílẹ̀‐èdè United Kingdom nílùú London la fi kalẹ̀ sí láàkóso màmá wa ìyá Ìbàdàn authentic. Bàbá wa Bọ́lá Òbí ẹ káàbọ̀ sórí ètò. Níbo là ń lọ gan lónìí ibi tá
à ń lo òjìnà ibi tá à ń yà ló pọ̀ ní tá a bá sọ nípa ẹ̀. ọ̀rọ̀ nípa orílẹ̀-èdè South Africa ni nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ó wà lára àfẹ́ mẹ́rin lónìí. à ń gbọ́ nípa xenophobia lọ́tún xenophobia lósì. inú ni bí ni láìsí nǹkan kan fún ni kí ni èèyàn kàn ṣàdédé máa bí èèyàn. Ìyá Mary Olúwatósìn ẹ káàbọ̀ sórí ètò. kí ni tó fà á gan tí wọ́n fi kórìíra orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àgbáńlá ayé? kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó fi dé orílẹ̀-èdè Nàìjíríà? ọ̀rọ̀ wa dàbí pé nǹkan míì ti fẹ́ yíwọ́ káàkiri àgbáńlá ayé. ìyá wa Ọlábísí Biscam ẹ káàbọ̀ sórí ètò. ẹ̀gbọ́n náà sórílẹ̀-èdè Nàìjíríà nìkan ni. ọ̀gọ̀rọ̀ ìlú ló wà lórílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ló wà lórílẹ̀-èdè South Africa. kí ló dé tó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni tá a bá ní eléyìí bí ọmọ kọ́ńtírì ní orílẹ̀-èdè míì tí ó bá ṣẹ̀ṣẹ̀ wọ́n wà fi yọ̀ọ́ dàbí pé kìnnì kan pẹran tán ògùn dá pẹran tán ó fẹ́ràn yí ìrosùn lẹ́nu yọ̀ọ́ dàbí pé ọ̀tọ̀ lẹni tọ́sẹ̀ ọ̀tọ̀ lẹni tí wọ́n bá wí rí i pé ó lágbàá pọ̀. Ọlọ́run ó ṣàánú àwọn ọmọ ìyá wa tó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà ni kì í sì ṣẹjọ́ tiwọn náà bórílẹ̀-èdè Nàìjíríà ti rí ló fà á torílẹ̀-èdè Nàìjíríà bá dá wọn ò ní wo pé káwọn ó tún lọ rèé wá ọ̀nà àtijẹ kan wá tẹ̀síwájú kó wá di pé òun wá ṣe bẹ́ẹ̀ wọ́n bá ikú wọn lẹ́sẹ̀ ògbèjì wọ́n pàdé ikú wọn lẹ́sẹ̀ ògbèjì. bàbá ìyá wọ́n retí wọn nílé wọ́n ń wò pé lágbájá yìí yóò fẹ́ẹ́ dé tàmẹ̀dù yìí ń bọ̀ láìpẹ́. báyẹn ti ń fowó ránṣẹ́ sí wọn látọ̀yọ́ tó ti pẹ́ ni tó ti ń wò tí wọ́n sì ń gbádùn ẹ̀ tó jẹ́ pé gbogbo ẹbí ń gbádùn ẹ̀ mọ̀lẹ́bí ń gbádùn ẹ̀ ọkàn wọn ti balẹ̀ báwọn léèyàn lókè òkun. bàbá Báyọ̀ Ọládòsù ẹ káàbọ̀ sórí ètò. Olùbádé Adékọ́lá láti orílẹ̀-èdè Nàìjíríà bó o ní lọ́dọ̀ tiẹ̀. tọ́lọ̀ wọn máa sọ wa ní káàkiri àgbáńlá ayé ọmọ Nàìjíríà ń káàkiri àgbáńlá ayé kì í ṣe gbogbo ẹni tó wà nílùú òyìnbó ni wọ́n rí tajé ṣe ọ̀pọ̀lọpọ̀ wà tó yẹ pé tẹ́ ẹ bá rí wọn àánú abiyamọ yóò ṣe yín kì í ṣe gbogbo àwọn tó wà nílùú òyìnbó lọ́lọ́run gbà fún. àríkèyàdé Adésọlá ẹ káàbọ̀ sórí ètò Fọláṣadé. ọ̀gọ̀rọ̀ wà tó yẹ pé tẹ́ ẹ bá rí wọn àánú abiyamọ yóò ṣe yín ẹ tún lè mọ fún wọn ní nǹkan pé ìgbésí ayé lágbájá ìṣe wá rí báyìí tó jẹ́ pé àwọn kan tí wọ́n wò bó tiẹ̀ sí àṣírí oúnjẹ ló tiẹ̀ ń bò lóbi tí wọ́n wà yìí wọ́n wò pé táwọn bá tiẹ̀ tí wọ́n á padà sórílẹ̀-èdè Nàìjíríà gan kí làwọn fẹ́ máa jẹ táwọn bá padà sórílẹ̀-èdè Nàìjíríà báwo ni ìgbésí ayé àwọn ṣe fẹ́ rí gan. lóòótọ́ kì í ṣe pé ibi tí wọ́n wà yìí ó tẹ́ wọn lọ́rùn tó bẹ́ẹ̀ gẹ́ ṣùgbọ́n wọn ò ní choice bí àṣẹ iléèbó ju pé kí wọ́n dúró níbi tí wọ́n wà yìí lọ pàápàá jùlọ nígbà tí àṣírí oúnjẹ ti ń ẹ tún wá gbọ́ o téèyàn bá ti wà ní orílẹ̀-èdè kan àwọn ọmọ Nàìjíríà kan wà lé pé ọwọ́ tí wọ́n pàápàá jùlọ ẹ̀yà kan lórílẹ̀-èdè Nàìjíríà àwọn kì í bọ́ wọn síbi tí ọwọ́ gbé o. ẹ wò lórílẹ̀-èdè Amẹ́ríkà lórílẹ̀-èdè South Africa yìí fún àpẹẹrẹ. lára ẹ̀yà kan lórílẹ̀-èdè Nàìjíríà ni mo sọ nípa èyí o. àwọn ni wọ́n mọ̀ ọmọ orílẹ̀-èdè South Africa wọ́n kọ́ wọn bí wọ́n ti ń ta kokéènì ògùn olóró. àwọn ni wọ́n kọ́ wọn bí wọ́n ti ń ta pọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn secret court. àwọn ni wọ́n kọ́ wọn ní ìwàkuwà oríṣiríṣi. àwọn ẹ̀yà tẹ́mi tiẹ̀ ń sọ yìí àwọn tẹ́ bá ti sọ fún wọn pé ikú wà níbi kíní o wọ́n ní ikú kẹ̀ owó wà ń bẹ àbí ṣé màá sáà rówó ń bẹ tó bá yẹ
jẹ́ pé ó máa yọ kò sí wàhálà mo rẹ́dì láti ṣe. èmi ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dodidi. àwọn ẹ̀yà tí mò ń sọ yìí wọ́n lè mú owó nínú transformer. ọ̀tọ̀lẹ̀dá tí ó sẹ̀ ọ̀tọ̀lẹ̀dá tí ó jẹ̀yà ẹ̀. sẹ́yìn mọ̀ pé ọmọ pàápàá ọmọ Yorùbá ò jẹ́ bá wọn ṣe tí ò dáa. ọmọ Yorùbá tí ó bá ṣe tí ò dáa ti mọ̀ pọ́ máa lè gbáà ni. ìdí abá ni pé wọ́n máa wò pé àwọn mọ̀ lórúkọ àwọn ò jẹ́ borúkọ bàbá àwọn jẹ́ àwọn ò jẹ́ borúkọ ìdílé àwọn jẹ́. tàǹjẹ̀ gbàrú ẹ̀ kí èèyàn wá gbé oògùn olóró kẹ́ ẹ gbé káàkiri ẹsẹ̀ títì kẹ́ ẹ lẹ́ ń tà á. ní tíjọba lòdì sí. ṣérú ẹ̀gán ṣeé ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà. ọ̀gọ̀rọ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ tó jẹ́ pé wọ́n kàn lọ́dí ẹ̀ mọ́ xenophobia ni tó jẹ́ pé àwa gan ò jẹ́ gbarú ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. bó sì ti wà lórílẹ̀‐èdè South Africa ló wà káàkiri àgbáńlá ayé orílẹ̀‐èdè kórílẹ̀‐èdè táwọn ẹ̀yà tí mò ń sọ yìí bá ti lọ ẹ ti rí i dájú pé ìlú náà èèyàn lágbára díẹ̀ láti mókè ńbẹ̀ fọmọ orílẹ̀‐èdè Nàìjíríà bá ti gbọ́ pé mo lọ sí wọ́n bá bẹ̀rẹ̀ pé Nàìjíríà ìpínlẹ̀ tó lọ́pẹ́ Nàìjíríà ó ti mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀. adé káàbọ̀ sórí ètò láti orílẹ̀‐èdè Nàìjíríà. níbo là ń lọ gan lórílẹ̀‐èdè Nàìjíríà kí lọ́nà àbáyọ? kí lórílẹ̀‐èdè Nàìjíríà kí ló ti fẹ́ tẹ̀síwájú gan? ṣé bá ṣe máa bá lọ lórílẹ̀‐èdè àgbáńlá ayé rèé torúkọ Nàìjíríà tí ò tiẹ̀ wá jámọ́ káàkiri àgbáńlá ayé? àwọn olórí tiwa báwọn bá ti débẹ̀ báyìí àwọn máa kówó jẹ ní ẹnìkan tí ẹ̀ sọ nǹkan kan àwọn olóṣèlú ó ní tí a bá kọ̀ tá a bá ti lé àwọn lóko àwọn táwọn wà níjọba tá a bá ti lé àwọn lóko táwọn bá kúrò níbẹ̀ àwọn tó tún ń bọ̀ ìwà táwọn wù ìbá kówó èyí táwọn fi ń ṣe táwọn fowó ọrọ̀ ajé tó tọ́ sí gbogbo orílẹ̀-èdè táwọn ń fún mu táwọn dáná pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn ní yóò ti máa lọ rèé bẹ́ẹ̀ lómi ìbá tún débẹ̀ pé bá a bá ti máa sọ àwọn lóko sẹ́nítọ̀ kan ló sọ bẹ́ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. kí lọ̀nà àbáyọ gan? ẹbí lè rè ìbéèrè kan lọ́sàn-án yìí ní alẹ́ yìí láàárọ̀ yìí lọ́dún sí. tẹ́yìn bá láǹfààní láti ṣe ìjọba pàápàá lórílẹ̀-èdè Nàìjíríà fún ọjọ́ 5 péré. kí ni nǹkan tẹ́yìn mú gbọ́? báwo lẹ ṣe fẹ́ ṣe lórílẹ̀-èdè Nàìjíríà fẹ́ dáa? ẹ lè kọ́mẹ̀ntì yín o màá láǹfààní àti kà. tá a bá fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó dáa kí lọ̀nà àbáyọ? ẹ wá wo ìpàdé ọrọ̀ ajé tán ni wọ́n boycott bí àṣẹlẹ̀ ìbò lórí South Africa tó gbàgbá láyé fẹ́ ṣe. kí ló ṣe Nàìjíríà táwọn náà dáa tún wá rèé kópa níbẹ̀ náà? níbi tí wọ́n ti ń pa àwọn ọmọ wa ní pápá tó ń rí bí ẹni bá já sóògùn. ibẹ̀ láti ń rí Ezekwesili láti rí Fáyẹmí bẹ́ẹ̀ là ń rí ẹrùfà táwọn ń jẹ tí wọ́n mu níbi ìpàdé àgbéjọpọ̀ ọrọ̀ ajé yìí táwọn tún ń rẹ́rìn níbi tí ẹlẹ́kọ̀ọ́ ń sọ wọ́n tí ọlọ́fọ̀ ń ṣọ̀fọ̀. ẹ̀bá wá ti ṣe sọ́nà orílẹ̀-èdè Nàìjíríà máa bá báyìí lọ. tí n bá sì jí tí n bá sùn nígbà míì tí n bá rántí ọ̀rọ̀ Nàìjíríà omi kí a sì gbọ̀n mí. ọmọ 60 years ó mọ̀ lè kúrò débi ó rìn. mẹ̀kúnnù nìyà ń jẹ jù lórílẹ̀‐èdè Nàìjíríà. mẹ̀kúnnù nìyà ń jẹ jù lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin ẹ jẹ́ kó di àsìkò election tó bá ti di àsìkò election ẹ máa wo ohun tí ó ṣẹlẹ̀. wọ́n á mú abọ́ rẹ́ẹ̀sì kan wọ́n fi 1,000 sí. àwọn ìyá wa tó yẹ pé àwọn tiẹ̀ ti dàgbà yìí bá tiẹ̀ gbọ́ pé àwọn ti fi tì síbì kan ṣùgbọ́n kí wọ́n mọ̀ á tún wá jayé àwọn ọmọ wọn tó ń bọ̀ lẹ́yìn wá ọ̀la kí wọ́n mọ̀ tún wá jẹ wọ́n mógún. kọ́lọ̀ ń ó ṣàánú wa. ìdí abá ni pé àwọn gbàgbọ́ pé báyà àwọn ṣe tó tọ́ kò sì rí bẹ́ẹ̀ torí pé tá a bá ní ká wò ó mẹ́wàá ń ṣẹlẹ̀
lórílẹ̀‐èdè Nàìjíríà pápá jùlọ ìyà ń jẹ mẹ̀kúnnù púpọ̀ jù ẹni tó kàn ló mọ̀ ṣé tí ò tí ì rówó ìwé san tí ò tí ì rówó jẹ òun lẹ fẹ́ pàrọwà sí òun lẹ fẹ́ sọ pé kó má gba ráìsì kóńgò kan àbó òun lẹ fẹ́ sọ pé kó má gba 1000 naira ẹgbẹ̀rún kan náírà kọ́nà mú ṣàánú wa ní ìyà ló fà á. Kí wá lọ̀nà àbáyọ kí la fẹ́ ṣe sí gan. Kì í ṣe pé àwọn orílẹ̀-èdè tí wọ́n dẹ́yẹ sí orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àgbáńláyé àwọn náà wọ́n mọ nǹkan tó ń ṣe. Àwọn máa rò lọ́kàn pé ẹ̀yin orílẹ̀-èdè tọ́lọ̀ ń bùkún jù lọ tẹ́ ẹni wàrà tó kún fún wàrà tó fún oyin. Ẹni wàrà tó kún fún oyin. Ó sì wá jẹ́ bẹ́yìn ní ọmọ ẹlẹ́ran tí ń jẹ mú. Ẹgbẹ́ ilẹ̀ wá di ọmọ aláṣọ tí wà kísà. Sunday Ògúndè yìí gbọ́ mi dáadáa. Ìdí abá nìyí tá a bá ní ká wò ó wọ́n á wò pé àwọn táwọn fi sórílẹ̀-èdè àwọn yìí bí wọ́n ṣe gbọ́rọ̀ ajé ìlú wọn jẹ́ orílẹ̀-èdè wọn jẹ́ ó ṣeé ṣe kí wọ́n gbọ́rọ̀ ajé tìlú tiwa náà jẹ́ bí wọ́n ṣe jẹ gúdújẹrá lórílẹ̀-èdè wọn ó ṣeé ṣe kí wọ́n ṣe bẹ́ẹ̀ lórílẹ̀-èdè tiwa náà. Ìwà jẹgúdújẹrá gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà kí lọ̀nà àbáyọ gbogbo ọmọ Nàìjíríà tẹ́lẹ̀ láàrin àti ọmọ káàkiri àgbáńláyé kí lọ̀nà àbáyọ ṣé bá a ṣe máa bá lọ rèé. Ẹjẹ́ àjọ gbé kì í ṣe tẹ́nìkan lè dá gbé. Bí ṣàfẹ́ sọ pé ẹ̀ṣẹ̀ ló pọ̀ ni àwọn mìíràn ti ẹ̀ sọ pé àdúrà ló gbà ká máa gbàdúrà ẹ má jẹ́ ń tàn yín kì í ṣe gbogbo làádùn kì í ṣe gbogbo ní àdúrà lè ran o àdúrà máa ran nǹkan lóòótọ́ ṣùgbọ́n àdúrà láìsí ìgbésẹ̀ ṣé má tàn yín òfo ni ẹ jẹ́ gbìyànjú tá a ṣe ń gbàdúrà fórílẹ̀-èdè Nàìjíríà bá a ṣe ń gbàdúrà ẹ jẹ́ ká máa gbìyànjú pé àwọn náà ń gbégbésẹ̀ pé kí ni ọ̀nà àbáyọ gan sí ìṣòro kí ni ìṣòro Nàìjíríà gan kí ni tó lè mú Nàìjíríà tẹ̀síwájú kí lọ̀nà àbáyọ gbogbo tá a fọwọ́ sí lórílẹ̀-èdè Nàìjíríà káti gbòmìnira láti 1960 gbogbo ẹ̀kọ́ mọ̀ sí ìpadà gbogbo ẹ̀kọ́ mọ̀ sí lójoojúmọ́ ṣé Nàìjíríà ṣó sì lè da ẹja bíra wa léèrè nípa tó bá máa da kí lọ̀nà àbáyọ. Mo ń sọ fún yẹn láǹfààní láti polongo ọjà lórí ìpínlẹ̀ àwàyí lórí ìbílẹ̀ rédíò tiwantiwa ẹ láǹfààní láti kàn sí wa lórí nọ́mbà yìí +4474 59 35 799 +4479 59 +4474 59 35 3799 ẹnu mi àgò ẹ dákun ẹ má bínú gbọ́rọ̀ Nàìjíríà kó ti ká lára tó ni ẹ dákun ẹ má bínú ẹ tún lè kàn sí wa lórí ilé +4474 24 72 87 43 +44 74 24 72 8743 òní nọ́mbà tẹ láǹfààní láti bá a sọ̀rọ̀ ní ìbílẹ̀ rédíò tẹ bá sì fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ láǹfààní láti bá mi sọ̀rọ̀ lórí WhatsApp pẹ̀lú nọ́mbà yìí +234 80 62 96 40 59 +234 80 62 96 4059 ẹ láǹfààní láti bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Nàìjíríà yìí ti gbogbo wa ní kó máa gbọ́dọ̀ bàjẹ́ nítorí kò sí òmíràn tí a lè lọ àjùmọ̀lé tàbí ilé ẹ jẹ́ ká sọwọ́pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan bákan náà ẹ láǹfààní láti kàn sí wa lórí Facebook ẹ̀yẹn kàrà tẹ̀lé ìbílẹ̀ rédíò ẹ bá ti tẹ̀ ọkàn máa lo ìbílẹ̀ rédíò tiwantiwa tàbí kẹ́ ẹ kàn sí wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com/tuneni-radio ẹ láǹfààní láti bá a pàdé ńbẹ̀ lórí Instagram ẹ kàn ra tẹ̀ ìbílẹ̀ rédíò ẹ láǹfààní láti bá a pàdé ńbẹ̀ náà. Make you think the thing well because I do check up some daily
So make I tell you, when you be Yoruba, how people talk like the same thing and tell kindness. Pàápàá jùlọ ẹ̀yin ọmọ dáadọ́ ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ já fi ìgbànú kan sọ̀jà, ká fọwọ́sowọ́pọ̀, ká fọwọ́wọ́wọ́ kí ọwọ́ wa kí ó lè mọ́, kí gbogbo ẹ̀ kó lè dùn bá a ṣe fẹ́. Ká má sọ pé èmi ni Paul, èmi làpólò, èmi ni lágbájá, èmi ni tàmẹ̀dù, èmi síwọ, ìwọ sẹ́mi, èmi jù ọ́, ìwọ ò jù ọ́. Ẹ já mú kúò kí ọ̀rọ̀ wa kẹ́nu wa kókò. Ẹ jẹ́ ká kọ́kọ́ jẹ́ kẹ́nu wa kókò náà, tẹ́nu wa bá ti kò, àá wá mọ̀ nǹkan tá a fẹ́ ṣe lórílẹ̀-èdè Nàìjíríà. Wo la fẹ́ sọ lórí àwọn jẹgúdújẹrá yìí. Kò sẹ́ni tó lè débẹ̀ tí ò ní jẹ́ pé àpò ẹ̀ ní ó kọ́kọ́ dù. Tí wọ́n sọ wọ́n ní tàbá tí ìyàn lẹ̀ kò máa wọn, àwọn ò ní mọ̀ pé táwọn ń ṣe pé kò dáa, pé kẹyàn tí ojú bá ń ṣe pé àáfihàn ojú báyìí pé ojú yìí ọmọ ń ṣe pé tó ń ṣe yóò dáa o, tàbá tí ìṣe bẹ́ẹ̀ má jẹ́ ń tàn yín bí ó ti máa lọ nìyí. Kọ́lọ́run ó ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Sọ tèmi mo mẹ́nu dúró lónìí lọ́rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ wá àtúnṣe sí i. Bó bá dáa ó dọwọ́ tèmi tìrẹ. Bí ó bá kù díẹ̀ káàtó ó kù sọ́wọ́ èmi àti ẹ náà, ọwọ́ wa ní gbogbo ẹ̀ wà. Ẹ jẹ́ rí dájú pé àṣẹ kó dáa, torí òní kọ́, torí ọ̀la ni, torí àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn. Àṣesílẹ̀ làbọ̀ á gbá o, àgbà tó gbèbù kà ní bọ́mọ ò bá jẹ́ níbẹ̀, ọmọ tó ń bọ̀ lẹ́yìn yóò jẹ́ níbẹ̀ o. Ìyá gbogbo tẹ́ ẹ bá ṣe sílẹ̀ ẹ rántí pé ẹ̀yin náà bímọ. Àwọn ọmọdọ́mọ yín yóò jẹ́ níbẹ̀ o. Àwọn tẹ́ ẹ ti dá ló ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tẹ́ ẹ ti gbà, ẹ mọ̀ pé ó wà lórí ẹ̀jẹ̀ aláìsẹ̀ lórí tẹ̀tẹ̀. Pàápàá jọ gbogbo ẹ̀yin olóṣèlú Nàìjíríà, bẹ́ẹ̀ bá lọ síwájú, bẹ́ẹ̀ bá lọ sẹ́yìn, ẹ má tàn yín. Tẹ́ ẹ bá kọ̀ kẹ́ ẹ jáwọ́, kẹ́ ẹ torílẹ̀-èdè Nàìjíríà sí, ẹ̀yin náà ẹ̀ níbẹ̀ ọmọ yín náà wọ́n bọ̀ wá jẹ́ níbẹ̀. Ọ̀rọ̀ tí ń pa olóko lẹ́kún làpá òfin sẹ̀yìn rínrín, ọ̀rọ̀ tí ń ba gbogbo ọmọ Nàìjíríà tí ń bà wọ́n nínú jẹ́, ó lẹ́yìn fi ń mu wáìnì lásòrò lẹ́ fi ń mu wáìnì káàkiri ìlú tẹ́ ẹ bá ti lọ. Gbogbo ìlú tẹ́ ẹ bá lọ yẹ kẹ́yìn náà kẹ́ ẹ máa mọ̀ pé kì í ṣe bórílẹ̀-èdè tí yín ti rí nìyó. Tẹ́ ẹ bá sì kì lásán, wọ́n ó gbé yín pa odò orílẹ̀-èdè bìkan, wọ́n ti lọ rèé sì tọ́jú yín pé ẹ gbọ́dọ̀ kú. Kí ló dé tẹ́ ẹ̀ sí nǹkan tẹ́ ìtọ́jú tẹ́ ẹ fẹ́ lọ gbà lókè òkun yìí? Kí ló tẹ́ ẹ̀ sí fáwọn tó wà lórílẹ̀-èdè Nàìjíríà náà káwọn náà máa jàǹfààní ẹ̀? Bẹ́ẹ̀ bá déwó lé ìwòsàn míì, páńpẹ́ kú ni. Ẹ sọ pé ẹ rọ́ọ̀ṣì aláìsàn lọ sílé ìwòsàn míì, ṣé mọ́tàn yín páńpẹ́ kú ni. Torí pé kò sí ohun èlò tó tí wọ́n fi tọ́jú àwọn aláìsàn débi ẹni tó jẹ́ pé ìkọ́nà wọn ṣàánú wa ní lórílẹ̀-èdè Nàìjíríà. Ọmọ ọba Ọláníyì Àlàdé mo wé yìí náà, mo dánu dúró fún tòní. Mo fàdàgbà abala ìrọ̀ síbì kan lónìí, a tó gbé lọ́jọ́ mi. Àǹtí mi dáadáa, ẹ̀jẹ̀ mi tó wọ́n bí mi lé mi débẹ̀ sílẹ̀ láti orílẹ̀-èdè ní ẹ káàbọ̀ sórí ètò ẹkú ètò ẹ̀yọ́ wa kò ní yẹlẹ̀ lásìkò náà eléyìí àpérò ìfowópamọ́ ní gbogbo àwọn dáwà lórí òkun tẹ́ ń láǹfààní láti mọ wùwà àní tàbí jògbé sájò àní rìnrìn àjò àárọ̀ lọ́ọ̀dẹ tọmọtọmọ tẹbí tará láṣẹ Ọlọ́run Elédùmarè. Ìyá wa Akínsọlá Adéníkẹ́ Ọmọ́tóyọ̀sí ẹ káàbọ̀ sórí ètò. Olúwa farabalẹ̀ Dámilọ́lá lórí ògbó mo kí dáadáa níbi tẹ́yìn bá wà lọ́hùn tẹ́ bá láǹfààní láti máa gbọ́ wa. Bákan náà ìjálá Jésù bó ní lọ́dọ̀ tí gbogbo orílẹ̀-èdè Egypt bá pátá wo yín mo kí o. Ẹ jẹ́ sí bẹ́ẹ̀ ká bọ́ sí abala tó kàn lórí ètò fún tèmi torí àsìkò. Ká sí bẹ́ẹ̀ ká bọ́ sí abala tó kàn nítorí àsìkò lórí ètò fún tèmi. Ká ṣe gbogbo ẹ̀ ká ṣe lálàáfíà bọ̀ bí okùn ṣòkòtò ká kalẹ̀ tàtàtẹ́kùn fún tèmi kẹ́ ẹ láǹfààní láti dá sí i. À ń bọ̀ o. Àbáyọ kò máa ṣe ọ̀nà àbáyọ. Kí lọ̀nà àbáyọ? Kí lọ̀nà àbáyọ? Kò sí nǹkan náà tó nà àbáyọ síkùn. Kí lọ̀nà àbáyọ? Ọ̀nà àbáyọ.
ẹni ọlá ẹ káàbọ̀ sórí ètò fún tèmi láti orílẹ̀-èdè Egypt. Ó ti ẹ̀ jẹ́ pé ẹ bá wa bẹ̀rẹ̀ láti ṣe bẹ̀rẹ̀. pọ́tọ̀ délé máa yé mi yé mi àbáyọ kò máa yé mi. Kí lọ́nà àbáyọ ẹ là bí lọ́yẹ̀ ẹjọ́ yé mi ẹ là mí o. Ọ̀nà àbáyọ kò máa yé mi. Ọ̀nà àbáyọ kò máa yé mi. Ẹ jẹ́ láǹfààní láti ka lẹ́tà sórí ètò fún tèmi ọmọ Nàìjíríà àti gbogbo ibi tẹ́ ti láǹfààní láti gbọ́ mi lórí ètò fún ti ìrọ̀lẹ́ yìí àti àṣálẹ́ yìí lásàálẹ́ lẹ́wọ̀ ọ̀dọ̀ tí ní òwúrọ̀ lẹ́wà ní ẹ káàbọ̀ sí abala ọ̀nà àbáyọ lórí ètò tá a pè ní Lóyin Ládùn níkànnì ìbílẹ̀ rédíò tẹ́ ti láǹfààní láti máa gbọ́ wa. Ìbílẹ̀ rédíò tó kárí ayé ẹ̀ ń láǹfààní láti gbọ́ wa káàkiri àgbáńlá ayé. Àwa ẹ̀ka wa wà lórílẹ̀‐èdè Nàìjíríà, a wà lórílẹ̀‐èdè United Kingdom, a wà lórílẹ̀‐èdè Egypt. Mọ̀ pé yìí náà ẹ̀ ní àǹfààní láti gbádùn ẹ̀ dáadáa. Ẹ káàbọ̀ sí abala ẹ̀ fún tèmi. Ẹ já ka lẹ́tà sátẹ́gùn ètò fún tèmi ọmọ Nàìjíríà sí olóòtú ètò Lóyin Ládùn ní ìbílẹ̀ rédíò UK. Olóòtú ẹ jọ̀wọ́ ẹ bá mi ka lẹ́tà yìí sí ti àwọn èèyàn kí wọ́n láǹfààní láti bá mi dá sí. Mo tó ọmọ 35 years ọdún márùndínlógójì kan. Mo jẹ́ ẹni tó yẹ pé Ọlọ́run ọba mi gbà fún díẹ̀. Nígbà tí mo wà ní orílẹ̀-èdè Nàìjíríà, nígbà tí mo parí ilé ìwé, mo ṣe pàdé ọkùnrin kan tí èmi àti ẹ̀yà jọ ń fẹ́ra wa, tí ìyá ẹ̀ ti mọ̀ mí, àwọn òbí ẹ̀ ti mọ̀ mí. Lọ́sàn-án òru kan ìyá ẹ̀ pè mí pé kí n wá ẹlòmíì o, pé torí pé ọ̀rọ̀ àfẹ́sọ́nà tí à ń fẹ́ra wa yìí, pé ọ̀rọ̀ ẹ̀ kò fẹ́ yé mọ́, pé kò fẹ́ yé àwọn mọ́, pé torí pé ń kóbìnrin lọ́pọ̀lọpọ̀. Nígbà tọ́rọ̀ yìí tú mi lóòótọ́ tèmi náà sì ń fojú ara mi rí ni mo bá pò sókè rajà. Nínú ọ̀rọ̀ yìí bí tá a ti ń sọ yìí, lóòótọ́ ẹran ti wọnú ẹran, egun ti wọnú egun, lọ́tùn ló sì gbogbo ẹbí ẹ̀ ló mọ̀ mí pátá. Nítorí àṣemáṣe à ń kóbìnrin kiri yìí, mo bá wò pé kí n pò sókè rajà. Nígbà tí mo ṣe bẹ́ẹ̀, mo ṣáà gbìyànjú. Àwọn èèyàn mi tó wà lórílẹ̀‐èdè Spain wọ́n pè mí pé kí n máa bọ̀, mo sì lọ lóòótọ́. Nígbà tó tó bí ọdún 4 tí mo ti lọ, Kafayat ẹ káàbọ̀ sórí ètò. Nígbà tó tó bí ọdún 4 tí mo ti lọ sórí èdè Spain yìí, mo ṣalábàápàdé ọkùnrin kan tèmi àti ẹ̀ tá à ń fẹ́ ara wa. Nígbà tá à ń fẹ́ ara wa yìí, eré àníyàn àti nífẹ̀ẹ́ ara wa, kódà kò sí nǹkan tá à kì í fi bára wa dá. Amẹ́ríkà ni ọ̀rẹ́kùnrin mi òun fi ṣe bùgbé, Ọlọ́run sì gbà fún níbi tó ti ń ṣiṣẹ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Kò sí ní tí mo fẹ́ tí ò ṣe fún mi. Kódà níbi tó bá dé, ó kọ́lé fún mi sórílẹ̀‐èdè Nàìjíríà, tèmi náà sì ti lọ wo ilé yìí. Èmi náà ni mo ṣe agbátẹrù ẹ̀ tí mo lọ rèé mọ́nítọ̀ ìgbé àṣà eléèbó. Nígbà tí mọ́nítọ̀ ẹ̀dán tí wọ́n parí ilé yìí, ọ̀rẹ́kùnrin mi yìí tí mo ẹ̀ṣẹ̀ rí yìí tó ti ṣe gudugudu méje àyà mẹ́fà fún mi yìí, ó wá sọ fún mi pé kí n máa bọ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà o, pé torí pé lórílẹ̀‐èdè Spain kọ́kọ́ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Mo bá gbà sí lẹ́nu. Nígbà tí mo gbà sí lẹ́nu, a ti ṣe gbogbo preparation tó yẹ ká ṣe. Kódà mo ti gba visa gan pẹ̀lú. Mo wá rántí pé tí ọkùnrin lọkùnrin náà máa jẹ́ ọkùnrin lọkùnrin ọmọ jẹ́. Mo wá wò pé kí n wá ẹni tó yẹ pé màá tún mọ̀ tájẹ́ bí second option bí àṣà eléèbó. Mo wá wò pé ta ni mo lè pe o. Mo tún pe àfẹ́sọ́nà mi tẹ́lẹ̀ tó yẹ ká ti fẹ́ra tá a ti fẹ́ra wa sílẹ̀, ṣùgbọ́n a sì máa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Òun bá folólò ní àwọn mọ̀ lẹ́gbọ̀n kan lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Gbádébọ̀ Abíọ́lá káàbọ̀ sórí ètò. Bàbá mi Àdúrà mi Gbàdìó ẹ káàbọ̀ sórí ètò.
mo ṣe bẹ́ẹ̀ lóòótọ́ mo bá gbé sórí èèyàn kan tí mo lè tó bá fẹ́ dàbí bó fẹ́ lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà sórí èèyàn kan tí mo lè pamọ́ sí lọ́dọ̀ tí mo bá tiẹ̀ lè tí mo lè lò bí ọjọ́ bíi mélòó lọ́dọ̀ ẹ̀ ó lòun lẹ́nìkan bá ní kó sẹ́ndì nọ́mbà ẹ̀ sí mi ó lòun ti bọ́ onítọ̀hún sọ̀rọ̀ tó bá sẹ́ndì nọ́mbà onítọ̀hún sí mi nígbà tí ó sẹ́ndì nọ́mbà sí mi sí ìyàlẹ́nu ṣe mọ́tàn yìí ló bá di arákùnrin tí mò ń fẹ́ yìí tó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà fún mi yìí nígbà tí mo rí nọ́mbà yìí mo wá béèrè lọ́wọ́ ọ̀rẹ́kùnrin mi tẹ́lẹ̀ yìí pé kí ló dé irú nọ́mbà wo ló sẹ́ǹsì ọ̀tọ̀ ní nọ́mbà tí mo ní kó fún mi kì í ṣe nọ́mbà ẹni yìí kí ló dé ló bá ní ẹni tó ń ní náà nù ẹ̀gbọ́n òun ni ọmọ ìyá òun ọmọ bàbá òun ni kódà àkọ́bí mọ́mì òun ni tó wà l'Amẹ́ríkà àti àgbọ́ àti ṣe tá a sì ti dájọ́ ìgbéyàwó sọ́nà pé gẹ́rẹ́ tí n bá ti dá Amẹ́ríkà báyìí à ń lọ rèé ṣe wedding mi ọ̀rọ̀ yìí bomi tútù sí mi lọ́kàn ó bu sósì lẹ́nu tún wá fiyọ̀ sí ó gbọ́ ọmọ Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní láti gbọ́ mi káàkiri àgbáńlá ayé kí lọ̀nà àbáyọ kí ni kí n ṣe bó o ní ọ̀nà wo ni kí n gbà bó o ní mo ti fẹ́ ṣe ẹ̀yin tẹ́ ń láǹfààní láti wò wá àti gbọ́ àpọ̀ pé gbogbo láǹfààní láti gbọ́ lẹ́tà kàṣẹ́gun ẹ̀ láǹfààní láti dáṣẹ́ ẹ̀ kọ̀ọ̀kan kọ́mẹ̀ntì sábẹ́ wọ́ọ̀lù wa ní Facebook á láǹfààní láti kà síta tí gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n sì gba àwọn tó ń wò wá káàkiri àgbáńlá ayé Emily Prince ẹ káàbọ̀ sórí ètò. ọ̀nà àbáyọ kò máa yé mi fẹ́. ọ̀nà àbáyọ kò máa yé mi. àmì ní pátọ̀ dé máa kò máa yé mi fẹ́. ọ̀nà àbáyọ kò máa yé mi. Bàbá wa Ọpẹ́yẹmí Adéòkúnọlá ẹ káàbọ̀ sórí ètò. Nítorí àsìkò a láǹfààní láti dá sí àwọn tá a bá láǹfààní láti dá sí láǹfààní àti kọ́mẹ̀ntì sí orí péjì wa láti láǹfààní láti kà á ẹ jẹ́ ṣe báyìí torí àsìkò ẹ jẹ́ ṣe báyìí torí àsìkò ẹ jẹ́ ṣe báyìí àwọn èèyàn ti ń. mo ní ẹ láǹfààní láti polongo ọjà lórí ìkànnì tá a wà yìí. ẹ láǹfààní láti kàn sí wa níkànnì ìbílẹ̀ rédíò káàkiri àgbáláyé ni wọ́n ti ń gbọ́ wá tọ́káyé àtàkọ́kọ́. ẹ láǹfààní láti ṣèpolongo ọjà ẹ pé nọ́mbà yìí tàbí kẹ́ ẹ bá a sọ̀rọ̀ ní WhatsApp +4474 5935 3799 +4474 5935 3799. Miss Adenike Ade ẹ káàbọ̀ sórí ètò. Tàbí +44 74 24 72 8743 +44 74 24 72 8443 lẹ́ẹ̀fì láǹfààní láti bá wa sọ̀rọ̀. Tàbí kẹ́ ẹ kàn sí mi gangan lórí WhatsApp mi +334 +234 8062 96 4059 +234 8062 96 4059 nọ́mbà tẹ́ fi bá mi sọ̀rọ̀ lórí WhatsApp mi tàbí ẹ lè wá sórí péèjì tèmi náà lórí Facebook Prince Ọláníyì Àlàdé Prince Ọláníyì Àlàdé aláǹfààní láti fọ̀rọ̀ ju mi tó rọrọ̀ ńbẹ̀.
ìfẹ́ tó bá ti jẹ́ ṣé ìfẹ́ ni àbí ìfẹ́ kan sọ̀rọ̀ ká máa. Ẹ gbọ́ ṣé ìfẹ́ ni kí ọkùnrin kó máa ní àfẹ́sọ́nà bíi mẹ́jọ mẹ́wàá. Wọ́n sì máa sọ pé I love you, ìwọ nìkan ni mo nífẹ̀ẹ́ jùlọ. Wàláì lẹ́yìn ẹ̀ kò sẹ́ni yìí mọ́. Oríṣiríṣi ìfẹ́ ló wà. Najim káàbọ̀ sórí ètò láti orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ gbọ́ ṣé ìfẹ́ nìyẹn. Ìbéèrè mi. Tí ìfẹ́ òtítọ́ bá ti sọ pé wà àwọn àgbà á lò pé òtítọ́ gan tí ìfẹ́ òtítọ́ fi ń jọba. Ògúnsínà Elizabeth Lizzie ẹ káàbọ̀ sórí ètò. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ Sky Map Travel Tours tán wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìlú Ilé-Ifẹ̀ ni wọ́n fìkàlẹ̀ sí lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n sì wà nílùú Èkó bákan náà. Kò sórí ìlú tẹ̀yìn fẹ́ ṣe tí wọn ò ní bá yín ṣe, Ọlọ́run ló lórí bẹ̀ nígbà tí iṣu ògùn. Lẹ́yìn bá wá fẹ́ rìn àjò ẹ̀ ń lọ Dubai ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní UK ní káàkiri àgbáńlá ayé, ẹ kàn sí wọn. Mi ò ní láǹfààní àti nọ́mbà wọn sí àlónìí, ṣùgbọ́n nọ́mbà ilẹ̀ láǹfààní ẹgbẹ́ mi sọ̀rọ̀ gbogbo tẹ́ bá fẹ́ bá wọn sọ +234 80 62 96 4059 +234 80 62 96 4059. Ẹgbẹ́ ọ̀dà nínú ìfẹ́, olólùfẹ́ máa fi bẹ̀tà tó ìfẹ́ ò lẹ́gbẹ́. Ìfẹ́ aláyé ṣe ìfẹ́ rí ọ̀wọ́ ìfẹ́ tó bá ti jẹ́ ṣe ìfẹ́ ní àbí ìfẹ́ ká ó sọ̀rọ̀ rẹ̀ tó bá ṣàṣèlérí ká máa ó ṣe á sì máa pariwo ìfẹ́. Ìyá mi Ọbalolúwa Semilógun wọ́n ní ìfẹ́ kojú ìfẹ́ kọ́ ojú kòkòrò ni. Màmá mi ní ìfẹ́ kọ́ ojú kòkòrò ni. Ẹ ṣeun màmá. Bàbá mi Abdulaziz Abíọ́lá bàbá ní ìfẹ́ kọ́ o, àwọn náà ní ìfẹ́ kọ́ nìyẹn. Wọ́n ní arábìnrin yẹn wọ́n ní ó ní ìdí láti pe àwọn mọ̀lẹ́bí ẹ̀ lọ́tún lósì kó fọ̀rọ̀ yìí lọ̀ wọ́n, kó fọ̀rọ̀ lọ àgbà kó wọ́n á gbà nímọ̀ràn torí pé ọ̀rọ̀ yìí sọ lọ́gbọ́n kọ́. Ṣé ìfẹ́ ni ṣé ìfẹ́ ni àbí ìfẹ́ kan? A máa lọ díẹ̀díẹ̀ lórí ètò ìfúntè ní ó yán sí ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá a jẹ́ náà ẹ kú àìbínú. Torí pé tá a bá ti palẹ̀ mọ́ pọ̀nà mọ́ ibì kan náà láàárín ẹ̀ sí. Ó yán sí ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá a jẹ́ náà ẹ kú àìbínú. Ìjọba bá kù díẹ̀ gáàtó ẹ̀yin tá a bá mẹ́nu lọ́dọ̀ yín dákun ẹ má bínú o. Wákàtí kan rèé bí ìṣẹ́jú kan yìí sì ló dàbí kọ́ mọ́ tán mọ́. Ṣé òní fẹ́ẹ́ dijọ́ mẹ́jọ báyìí tá a tún máa pàdé? Ọmọọba Ọláníyì Àlàdé nẹ́ẹ̀nẹ́ mò ń jẹ́. Èmi lọmọ wọn lódòkun òtẹ́rẹ́ ọmọ lódòkun òtàrà onípele ò gbọdọ̀ bùnú ìran alábàjá wọn ò gbọdọ̀ bù sánṣẹ ìran onísọ̀bọ̀rọ̀ ní òmù omi odò náà gbẹ èmi lọmọ onífẹ́ àbù rẹ ọmọ adádé owó rẹ mọ.
ọmọọba ọláyàdé mò ń dágbére fún yín lénìí kí n má dágbére lé kú lọ́wọ́, mò ń dágbére lénìí kí n má dágbére lé àrùn lọ́wọ́. àwọn onílọ nílò ọjà tó lọ tí ò dé sàlẹ̀ omi, ànílọ nílò kọ̀ǹkọ̀ tí ò dé sàlẹ̀ odò. a tún pàdé lọ́jọ́ mẹ́jọ láṣẹ Ọlọ́run Elédùmarè lórí ètò kan tá a pè ní lóyin ládùn lórí ìbílẹ̀ rédíò. ẹ tún láǹfààní láti pàdé wa kájẹjẹ mùkún tún kẹ̀tún láǹfààní láti gbádùn ẹ̀ dáadáa lọ́jọ́ mẹ́jọ. Sunday Ogunde yìí já lọlé original gẹ́lẹ́gẹ́ presenter Kọ́láwọlé Àjàyí ilé ti yá. Dr. Anthony Olúwaṣògo ẹja máa gbẹ́nu wa relé fún tèmi. ọmọọba Ọláníyàdé ló ń dágbére fún yín pé kárí aláyọ̀ ká pàdé láyọ̀ +234 60 62 96 4059 lẹ́ẹ̀fì bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. ó dijọ́ mẹ́jọ o tá a tún pàdé láṣẹ Ọlọ́run Elédùmarè. ó dàbọ̀, love you all.